Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá ayérayé, àṣeyín lọ́ba gbé yín ga fún àánú àtọ́jú rere. A tún ti rí ọjọ́ ajé mìíràn nínú oṣù kẹsàn-án. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín, Ọlọ́run aláàánú àti olùpamọ́ wa. A gbé yín ga fún àánú àti ìfẹ́ yín nínú ayé wa, ìfẹ́ rere tí ẹ ní sí wa. Ọ̀rọ̀ tí a gbọ́ lé ní Olúwa jẹ́ kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kù Adéjàre kọ. Èní ọjọ́ ajé, ọjọ́ kẹsàn-án, oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé kíkọ àwọn àsọtẹ́lẹ̀ ibi. Kíkọ àwọn àsọtẹ́lẹ̀ ibi apá kìíní. A mú àkọ́sórí wa nínú ìwé Jòhánù kìíní orí ìkẹrin ẹsẹ̀ ìkíní. Jòhánù kìíní orí ìkẹrin ẹsẹ̀ ìkíní. Olùfẹ́, ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́ o, ṣùgbọ́n ẹ dán àwọn ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti Ọlọ́run, nítorí àwọn wòlíì èké púpọ̀ ti jáde lọ sínú ayé o. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Ìzíkẹ́ẹ̀lì orí ìkẹtàlá ẹsẹ̀ ìkíní dé ìkẹsàn-án. Ìzíkẹ́ẹ̀lì orí ìkẹtàlá ẹsẹ̀ ìkíní dé ìkẹsàn-án. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá. Ó wí pé, ọmọ ènìyàn sọ tẹ́lẹ̀ sí àwọn wòlíì Ísírẹ́lì tí ń sọ tẹ́lẹ̀, tí ó sì wí fún àwọn tí ọkàn ara wọn. Ó sọ tẹ́lẹ̀ pé, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí ni Olúwa Ọlọ́run wí o, ègbé ni fún àwọn aṣiwèrè wòlíì tí wọ́n sọ tẹ́lẹ̀ ẹ̀mí ara wọn, tí wọn kò sì ríran rí nǹkan kan o. Ísírẹ́lì, àwọn wòlíì rẹ̀ dàbí kọ̀lọ̀kọ̀lọ̀ ní ijù, èyí tó ti gòkè lọ sí ibi tí ó yà. Bẹ́ẹ̀ ni ẹ kò sì tú odi mọ́ fún Ísírẹ́lì láti dúró ní ojú ogun ní ọjọ́ Olúwa. Wọ́n ti rí asán o àti àfọ̀ṣẹ èké pé Olúwa wí, bẹ́ẹ̀ ni Olúwa kò rán wọn o. Wọ́n sì ti jẹ́ kí àwọn ẹlòmíràn ní ìrètí pé wọ́n ò fi ìdí ọ̀rọ̀ wọn múlẹ̀. Èyí, ẹ̀yin kò tí ì rí ìran asán, ẹ kò sì tí ì fọ àfọ̀ṣẹ èké tí ẹ̀yin wí pé Olúwa wí bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni èmi kò sọ̀rọ̀ o. Nítorí náà báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí ẹ̀yin ti sọ̀rọ̀ asán, ẹ̀yin sì ti rí èké. Nítorí náà kíyèsí, mo dojúkọ yín, ni Olúwa wí, ọwọ́ mi yóò sì wà lára àwọn wòlíì tí wọ́n rí asán, tí wọ́n sì ń fọ àfọ̀ṣẹ èké. Wọn kì yóò sí nínú ìjọ àwọn ènìyàn mi, bẹ́ẹ̀ ni a kì yóò kọ̀wé wọn sínú ìwé ilẹ̀ Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni wọn kì yóò wọ ilẹ̀ Ísírẹ́lì. Ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Onírúurú àwọn wòlíì ló wà láyé nísinsìnyí o. Nígbà tí àwọn tó jẹ́ òdodo wà, ọ̀pọ̀ jẹ́ èké, tí wọ́n sì ń sọ àwọn àsọtẹ́lẹ̀ èké tí èṣù ṣe agbátẹrù rẹ̀. Nígbà tí àsọtẹ́lẹ̀ ibi bá wá láti ọ̀dọ̀ wòlíì tí ó gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run ní tòótọ́, ẹni tí ọ̀rọ̀ náà kàn, ó lè ké pe Ọlọ́run o, bí Ezekiel, bí Hezekiah ti ṣe nínú ìwé àwọn ọba kejì orí 20 ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá, tí Ọlọ́run sì pinnu láti yí i padà. Ní ọ̀la, màá jíròrò sí i nípa ohun tí ó lè ṣe nípa àwọn àsọtẹ́lẹ̀ ibi, ṣùgbọ́n ìjíròrò mi tòní ó dá lórí àwọn àsọtẹ́lẹ̀ èké. O kò ní àkọsílẹ̀ púpọ̀ nípa àwọn wòlíì èké nínú Bíbélì o, nítorí Ọlọ́run sọ nínú Ìzíkẹ́ẹ̀lì orí ìkẹtàlá ẹsẹ̀ kẹsàn pé wọn kì yóò sí nínú ìjọ ènìyàn mi o, bẹ́ẹ̀ ni a kì yóò kọ̀wé wọn sínú ìwé ilẹ̀ Ísírẹ́lì. Lóde òní, àwọn wòlíì èké máa ń gbìyànjú láti gbin ẹ̀rù sínú ayé ènìyàn pẹ̀lú àwọn àsọtẹ́lẹ̀ èké wọn. Tí àwọn ènìyàn yìí tó má gba ẹ̀rù láàyè nínú ọkàn wọn, wọ́n ti fún àwọn àsọtẹ́lẹ̀ èké náà ní agbára àti àṣẹ tí wọ́n nílò láti wá sí ìmúṣẹ nìyẹn o. Èyí jẹ́ nítorí ohun tí ènìyàn bá bẹ̀rù ṣeé ṣe kí ó wá sí orí rẹ̀. Ìwé Jóòbù orí 3 ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 26. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, nígbà tí irú àwọn àsọtẹ́lẹ̀ yìí bá wà sọ́dọ̀ rẹ, má ṣe gba ẹ̀rù láàyè nínú ọkàn rẹ o. Ọlọ́run kò fún ọ ní ẹ̀mí ẹ̀rù bí kò ṣe ti ọkàn tí ó yè kooro. Ìwé Tímótì kejì
orí ìkíní ẹsẹ̀ ìkeje. Dípò kí o máa bẹ̀rù, ṣe àṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run tí ó tako àsọtẹ́lẹ̀ èké náà, kí o sì gbàdúrà sí Ọlọ́run nípa rẹ̀. Ọ̀pọ̀ àwọn wòlíì èké ti sọ fún mi pé, báyìí ni Olúwa wí. Ẹ̀wẹ̀, Ọlọ́run yóò máa sọ fún mi ní ìgbà gbogbo pé, má dá àwọn yẹn lóhùn o, nítorí ọ̀dọ̀ mi kọ́ ni iṣẹ́ yẹn ti wá o. Kò pẹ́ lẹ́yìn ìgbà tí Bishop àgbà Benson Idahosa lọ sinmi lọ́dọ̀ Ọlọ́run, àwọn kan oníṣòwò kan wọ́n sí ilé ìfowópamọ́, wọ́n sì pè mí láti gbàdúrà kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́. Lẹ́yìn àdúrà, wọ́n ní kí n ṣí àpò ìfowópamọ́sí pẹ̀lú àwọn kí n lè jẹ́ oníbàárà àwọn àkọ́kọ́. Mo sọ fún wọn pé mi ò ní owó láti ṣí àpò ìfowópamọ́ pẹ̀lú wọn o. Wọ́n sì ṣí fún mi pẹ̀lú 50 owó wọn. Kò pẹ́ lẹ́yìn náà, àwọn ìwé ìròyìn kan gbé pé mo ti bẹ̀rẹ̀ ilé ìfowópamọ́ pẹ̀lú 50 mílíọ̀nù. Ìròyìn náà ó wà ní gbogbo ibi. Àní ìpàdé àwọn olùṣọ́ àgùntàn ìjọ aláṣọ ara ní Nàìjíríà. Lẹ́yìn ìgbà náà, wòlíì kan ni ó ṣì àwọn oníwèé ìròyìn náà lọ́nà, ó ṣì wọ́n lọ́nà. Ó sọ tẹ́lẹ̀ pé a kò ní pẹ́ pè mí sílé bíi ti bíṣọ̀bù àgbà. Àwọn yòókù níbi ìpàdé náà wọ́n tì mí kí n lè fèsì, ṣùgbọ́n mo dákẹ́ síbẹ̀ nítorí mo mọ ohun tí Ọlọ́run sọ fún mi, mo sì mọ ohun Ọlọ́run fún ayé mi. Ẹni tí ó sọ tẹ́lẹ̀ náà kò sí láyé mọ́ lónìí o. Èmi sì wà láyé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Kókó ọ̀rọ̀: ìbẹ̀rù yóò fi àyè sílẹ̀ fún àwọn àsọtẹ́lẹ̀ ibi láti ṣẹ o. Gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa rẹ nìkan ṣoṣo. Gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ nípa rẹ nìkan ṣoṣo. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, gbogbo àsọtẹ́lẹ̀ ibi nínú ayé mi, Olúwa bá mi gbé mì. Nítorí ìwé mímọ́ sọ wípé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Ìwọ tí o jẹ́ ọ̀rọ̀, gbogbo ọ̀rọ̀ ibi àti àsọtẹ́lẹ̀ ibi tí a ti sọ sínú ayé mi lénìí, Olúwa bá mi gbé mì. Olúwa yóò gbé mì ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí ẹ sì máa jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó bùkún fún yín. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.